how Professor Osinbajo disgraced late Alaafin Adeyemi III when Alaafin went to Abuja in 2015 over supremacy with Ooni of Ife. Ṣé gbàgbé ìgbà tí bàbá wa Alaafin Ọwọ́ Adédé èmi Àkàndá Àwíkòkó sọ wípé position tó Ooni wà ló wà lọ́kàn wọn reality ni kì í ṣe pé Alaafin Ọwọ́ Adédé kìíní yẹn wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà lọ́kàn Ọ̀yọ́ bó ṣe wà nínú ètò àtìlànà wọn nìyẹn bí wọ́n ṣe fọkàn sí pé ẹ̀kọ́ rí nìyẹn. In 2015 Alaafin Adeyemi went to Abuja to seek for a chance of representing the Ooni's official position at the federal level after Ooni Sijuade demised. Bàbá wa Alaafin àná gbìyànjú díẹ̀ láti lé Ooni tí lè fẹ́ kúrò ní position bí tó wà. Bàbá gbé kalẹ̀ ní Òjé wọ́n wá bá bẹ̀rẹ̀ pàdé lọ́dọ̀ vice president Osinbajo nígbà yẹn. Òjé tí wọ́n yọ́lẹ̀ ni pé kí wọ́n kàn fi jẹ Ooni mí ni irọ́ o Òjé láti wọlé ni tí bàbá bá ti wọlé báyìí àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ ni yóò jẹ o. Ọjọ́ tí wọ́n fòye Ooni ó padé Sijuade jọba ọjọ́ náà ni wọ́n declare as permanent chairman fún gbìmọ̀ lọ́balọ́ba. Gọ́sàbásọ̀ nípa archive àti mo jáde rí nígbọ́dún 1937 nípàdé ìgbìmọ̀ lọ́balọ́ba kọ́kọ́ wáyé nílùú Ọ̀yọ́ ni tàkọ́kọ́ ti wáyé Ooni ló spearhead ẹ̀. Èyí tó wáyé ń Ìbàdàn Ooni ló lead, èyí tó wáyé ń Ilé-Ifẹ̀ Ooni ló lead, èyí tó wáyé ń Ìjẹ̀bú Ooni ló lead, èyí tó wáyé ń Lẹ́gbàá Ooni ló lead, èyí tó wáyé ń Benin Ooni ló lead. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. àṣé gbogbo ń tá a bá ṣe láyé pátápátá ní ó padà wá dìtàn. Awíkòkó ti jáde o ẹ ò bá gbàgbé Awíkòkó ti sọ wípé òun ò jagun mọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Aláàfin tọ̀yọ́ ṣùgbọ́n Awíkòkó sọnù ọ̀rọ̀ rẹ̀ ìdí tó fi jáde lọ́tẹ̀ yìí kò ní láti ìgbà tó ń ti sọ pé òun ò jagun mọ́ àti pẹ̀lú pé òun ò sọ̀rọ̀ nípa àpèrè Aláàfin àti tó ní ṣe pẹ̀lú Ọ̀wọ́ Adé ó ní síbẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ wọn àdẹ́kùn sọ̀rọ̀ burúkú sí Ọọ̀ni tilé-Ifẹ̀ ó ní síbẹ̀síbẹ̀ òun lòun ò ní sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n ṣá o mútabálà ò ní sọ̀rọ̀ mọ́ kì í ṣe pé ayadi kì í ṣe pé a ò mọ ní tá ò sọ ó ní ṣùgbọ́n nítorí àwọn tí wọ́n pe òun ló sọ pé òun ò ní sọ̀rọ̀ mọ́ o ṣùgbọ́n ṣá o ó lóun sọ kinní kan lórí nǹkan tí bàbá Aláàfin ṣe ìyẹn Ọba Adéyẹmí kó tó di pé wọ́n wàjà ó ní Ọba Adéyẹmí ti gbèrò láwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti jẹ́ kí àwọn wà ní ipò Ọọ̀ni tilé-Ifẹ̀ ó wá tú àṣírí kinní ọ̀hún gbogbo ń tún ṣẹlẹ̀ lẹ́yìn táwa ò mọ̀ nígbà náà Ọba Adéyẹmí kẹta balẹ̀ jẹ́ bọ̀nàjẹ́ kó tó di pé wọ́n wàjà ẹ jẹ́ gbọ́ bá Awíkòkó ṣe ṣàlàyé àwọn kinní ọ̀hún bí Ọba Adéyẹmí kẹta ṣe lọ sí ìlú Àbújá láti lọ béèrè fún ipò yìí tó tọ́ sí Ọ̀ọ̀nìrìṣà nígbà tí Ọba Síjúadé gbẹ̀ṣẹ̀ láti béèrè fún àpèrè Ilé-Ifẹ̀ ìyẹn ni pé láti jẹ́ olórí gbogbo ládéládé nílẹ̀ Yorùbá nígbà tí ọba wàjà ìyẹn Ọba Síjúadé ó wá ní nígbà tí wọn ò sì tí ìyẹn ẹlòmíì wípé kí wọ́n yan òun o gẹ́gẹ́ bí adarí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá nínú èyí tí a ti gbọ́ pé Ọ̀ṣínbàjò fèsì padà wípé kíní ọ̀hún ò ní ṣeé ṣe o nítorí pé ó ti wà nínú ètò ìyẹn láti 1930 nǹkan kan ẹ gbọ́ bá Awíkòkó ṣe sọ́nù ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní wọ́n ti fòǹtẹ̀lú kíní ọ̀hún wípé Ọọ̀ni tilé-Ifẹ̀ náà ni ó máa jẹ́ ọba ládéládé lọ nínú èyí tínú Ọba Adéyẹmí ò dùn ó wá ní àwọn nǹkan wọ̀nyí gan ló bẹ lórí Akeem Ọ̀wọ́ Adé níbi tí wọ́n ti kí ọ̀rọ̀ burúkú sí níkùn nígbà tó dọba tán Awíkòkó sọ́nù ọ̀rọ̀ rẹ̀ wípé bá ní ká sọ nípa ti ìwà ọmọnìyàn a lè sọ wípé ìwà Ọba Akeem Ọ̀wọ́ Adé ìwà gidi ló gbédè ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣẹ́pọ̀ pẹ̀lú Aláàfin àti àwọn tó ń bá ọba gbìmọ̀ràn àwọn náà ni wọ́n gbé èrò burúkú sínú Ọ̀wọ́ Adé o tọ́wọ́ Adé náà fi wá di ẹni tó ń bá Ọọ̀nìrìṣà jà ó wá ní ẹnìkan ò wá ní bá Ọọ̀nìrìṣà jà kó nítòhún ó tẹ́gbẹ́ onítòhún á máa tẹ́ káàkiri ni o ìbá wá rí Aláàfin Ọ̀yọ́ tó ń tẹ́ káàkiri ajẹ́sẹ pé ó tàpá sápèrè ni ẹ wo Awíkòkó sọ tó pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tí wọ́n ti fi àwọn àwòrán kinní ọ̀hún hàn wá tí wọ́n sì ti fi bí Awíkòkó ṣe ń ṣàwọn ọ̀rọ̀ yìí hàn wá ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ ní ìkànnì yìí pé a máa ń fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá kẹ́ ẹ lè gbádùn kinní ọ̀hún ní ràbájì gan ni tọ́ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá báyìí ti olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ máa bẹ́tù ọ̀hún bẹ́ẹ̀ jágbọ́n t'Awíkòkó sọ o ẹ jẹ́ á share ẹ̀ káàkiri social media káwọn tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Adéyẹmí kẹta dálẹ̀ kó tó di pé ọba wàjà gbogbo ohun tó ń dàrú láàrin lọ́balọ́ba lẹ́nìí Ọba Aláàfin Ọ̀yọ́ iye Ọba Adéyẹmí kẹta ni wọ́n ló dálẹ̀ o ẹ jẹ́ á máa bá ètò ọ̀hún bọ̀. Now lórí ọ̀rọ̀ tó gbé mi wá gangan àṣírí kan ló tú àṣírí ọ̀hún wá jẹ́ àṣírí tó lágbára naturally ó yẹ kí n pè é ní rúmọ̀ bàbá o Mr. Túndé Òkó lèmi ní wáńtì so God bless you sir àṣírí tó tú yẹn mi ò lè gbà pé bẹ́ẹ̀ kọ́ lórí torí normal ground mo máa sọ wípé allegedly tàbí ká sọ wípé rúmọ̀ ṣùgbọ́n Yorùbá ní tí ò ṣe ń rí àìpó tún dé ntọ́ bá ti
ń ṣe èèyàn lemọ́lemọ́ ó ti di routine. bàbá wa Aláàfin àná Ọba Lámídì Adéyẹmí ẹ má gbàgbé o mo ṣèlérí kan o wípé ọ̀rọ̀ tí ó tàbùkù Aláàfin Ọ̀wọ́ Adé Àkàndá Ọ̀ràngún kò ní sọ, ọ̀rọ̀ tí ó tàbùkù gbogbo Ọ̀yọ́ generally Àkàndá Ọ̀ràngún kò ní sọ, ọ̀rọ̀ tí ó tàbùkù àpèrè Aláàfin Àkàndá Ọ̀ràngún kò ní sọ. ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé a ní sọ̀tàn tàbí ká rí nǹkan ká má lè sọ, no, eléyìí ò lè mọ́ wáyé. So because àwọn èèyàn mọ̀ mí ní man of my word, tí n bá ti sọ nǹkan ní tí màá ṣe ni mo sọ yẹn. So now Kennedy tó fi rí bẹ́ẹ̀ ni wípé bàbá wa Aláàfin àná gbìyànjú díẹ̀ láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tó wà. I can say that categorically. ń pé wọ́n gbìyànjú láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tó wà. Àkọ́kọ́ pẹ̀lú ìgbésẹ̀ tó wáyé nígbà tí bàbá wa Adésọjí Adérẹ̀mí tí wọ́n wàjà, tí Aláàfin àná bẹ̀rẹ̀ sí ní appeal sáwọn gómìnà tó ń jẹ ní Ọ̀yọ́ state kan sọ àwọn di permanent chairman fún pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba, tí Bọ́lá Ìgè fi sọ fún wọn wípé kò ṣeé ṣe. ọjọ́ tí wọ́n foyè Ọọ̀ni Oko Adésíjú Adéjọba ọjọ́ náà ni wọ́n declare as permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba. So now gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo alamọ̀ ńgbà tí wọ́n dá pínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tó kò pínlẹ̀ Ọ̀yọ́ nìkan láàrin àwọn ọba mẹ́ta tán láwọn máa rotate, wàhálà tún dé. gbogbo alamílẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí lórí ọ̀rọ̀ rotation. So ọ̀rọ̀ rotation yẹn kì í ṣe wàhálà Aláàfin Ọ̀wọ́ Adé rárá o, ẹjá so tọrọ fúnra wa, kì í ṣe wàhálà Aláàfin Ọ̀wọ́ Adé. ẹ rí i pé mo ṣètò ńgbà kan pé Aláàfin Ọ̀wọ́ Adé òun ṣe oníjàngbọ̀n, ṣùgbọ́n àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ ni òfọ́ba nísìnyí n tó ti wà létò àtìlànà ni pé báláàfin bá ti jẹ bó ṣe yẹ káláàfin orí lélẹ́yìí. lóòótọ́ nìkan ti yí padà, lóòótọ́ la ń gbìyànjú láti correct ara wa, pọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà. ṣùgbọ́n n tí wọ́n pè ní adití tí ọ̀dẹ̀ di tí wá látinú ìyá ẹ̀ tètè ẹ̀ tó jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tètè ẹ̀ fi di, bóyá ìró àdó olóró ló wáyé o, gbáwò bóyá ro òbá ló di létí, gbáwò bóyá ṣẹlẹ̀ ìjàmbá kan ló ṣẹlẹ̀, gbáwò lẹ́ẹ̀kan náà bóyá lé lówó, n tó ṣẹlẹ̀ ńgbà náà nìkan náà ni ó mọ̀ rán mọ́nu. So àwọn agbọ́mọ̀gbọ́tán ìtàn àgbọ̀ọ̀gbọ́tán ìtàn táwọn èèyàn kan gbọ́ òun náà làwọn náà ń gbépò yẹnu káàkiri. So ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní bàbá Aláàfin àná ti gbé kí wọ́n lè lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position yẹn. In 2015 Alaafin Lámídì Adéyẹmí went to Abuja to seek. So like I said, kí wọ́n tó jẹ Ọọ̀ni tuntun ní ìṣẹ̀lẹ̀ yẹn wáyé. Mi ò lè jiyàn rárá, mi ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ rárá, mi ò lè sọ pé wọ́n kúùkọ ẹ̀ ni, kò sẹ́ni tó máa kúùkọ ẹ̀. lóòótọ́ l'Aláàfin máa lọ ń pé ẹjẹ́ àpawòdà táwo ṣe Ọọ̀ni nìkan báwo ńgbà tí wọn ò tí ì jọ ní ẹ jẹ́ kí n take position yẹn. bàbá ọmọ wípé ó ti wà registered, and again mistake táwọn kan ṣe wípé Awólọ́wọ̀ ló dètò ìgbìmọ̀ lọ́balọ́ba rú, because mo gbọ́ nǹkan táàfà kan sọ láti Ìbàdàn tó sọ pé àwọn ìbò ni wọ́n kọ́kọ́ bà nǹkan jẹ́ káwọn olóṣèlú náà tó bà nǹkan jẹ́, pé especially Awólọ́wọ̀ pé lè tá Awólọ́wọ̀ dálẹ̀ ńbẹ̀ kò ló ń kà kò sí máa fẹnu sọ. well onítọ̀ náà ọmọ Ọ̀yọ́ ni, so a ti mọ ibi tí ń bọ̀rọ̀ lọ. lóòótọ́ o ti pọ̀ wílàwé àpé o ti wílàwé àpé o ti pọ̀ wé, but having said that òwe máa ń jọ tẹ nígbà míì téèyàn gbọ́dọ̀ dákẹ́ tàbí téèyàn ò ní lè dákẹ́ pé èmi ló ń pòwe mọ́ o èmi ló mọ́ lójú o. so bàbá wa ní àmọ̀ pé ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ láti 1937, because tá a bá sọ̀rọ̀ nípa archive àti mú jáde rí nígbọ́dọ̀ 1937 nípàdé ìgbìmọ̀ lọ́balọ́ba kọ́kọ́ wáyé nílùú Ọ̀yọ́ ní tàkọ́kọ́ ti wáyé. Ọọ̀ni ló spearhead ẹ̀. èyí tó wáyé ń Ìbàdàn Ọọ̀ni ló lead, èyí tó wáyé ń Ilé-Ifẹ̀ Ọọ̀ni ló lead, èyí tó wáyé ń Ìjẹ̀bú Ọọ̀ni ló lead, èyí tó wáyé l'Ẹ́gbà Ọọ̀ni ló lead, èyí tó wáyé ń Benin Ọọ̀ni ló lead. láti gba iná ti gèsè tẹ pé Ọọ̀ni ní olórí ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Having said that, bàbá lọ bẹ̀ kí wọ́n fà wọ́n jẹ́, wọ́n ní rárá o kò ṣeé ṣe o, àwọn ó dúró dìgbà tí wọ́n fọ̀ Ọọ̀ni tuntun jẹ́, torí kò sẹ́ni tó lè àkọ́kọ́ ni pé kò sẹ́ni tó lè represent Ọọ̀ni rárá o nínú ìpàdé rárá. Ọọ̀ni kan kò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé kọ́ba kẹ́kọ́ lọ represent o, ojú àwùlàwù fi gbọ́bẹ̀, kò sẹ́ni tí fi sẹ́gbẹ̀nsẹ̀ rán mọ́ ẹ, torí tọba ní kọ́ ọmọ yànyàn rán yàn ń sẹ́ nígbà tó ń fipò tọ́ wà tàfàlà ni o. ọ̀rọ̀ ayé òde òní ò sí ń bẹ̀ òní wọ́n ti pín ni, wọn kì í pín ogún lélẹ̀ dọ́mọ oko. ó wà ń bẹ̀ gan wọ́n ń tojú rẹ̀ yàn ọ́ mẹ́bọ, lọ wà ń bẹ̀ gangan wọn ò pín dáadáa. ambọ̀sibọ́sì ìgbà tó bá kúrò ń bẹ̀ tó sì ń bẹ̀ tó rìn jìnnà síbẹ̀ tàbí tó sọ pé kẹ́nìkan lọ bọ́ bójútó, kò sẹ́ni tí bá yàn bójútó. wòsàndèmí ò lè jo nísọ̀ Yorùbá wí, wòsàndèmí ò lè jo nísọ̀ ń ṣe bí ìyá kò ní jọ̀yà, ń ṣe bí bàbá ò ní lè dàbí bàbá. ńgbà tí èèyàn bá já láìsí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí lérí ẹ fi wọn lè bá wọ̀rì sáwọn ọmọ ẹ̀ máa tọ́jú wọn, ń ṣe ìyá fún wọn ń ṣe bàbá fún ẹ̀rọ ni o. ńjọ́ tẹ ti da yẹ̀pẹ̀ lókù lórí tí kálukú ti lọlé ni wọ́n ti máa pé bàbá ẹgbẹ́ máa yọ ọmọ tó bí o. so kì í mọ́ gbàsìkò yìí kì í sì mọ́ dání lágara. so now bẹ́ẹ̀ nìkan ṣe sọ lélẹ̀ Yorùbá Ọ̀yọ́ people are disturbing us in Yoruba land.
ẹ̀yin náà gbàgbọ́ pé kàndá ti wà nínú ìrẹsì. Now topic tán fún àpilẹ̀kọ yẹn ni how Professor Osinbajo disgraced late Alaafin Adeyemi III when Alaafin went to Abuja in 2015 over supremacy with Ooni of Ife. Are you getting me? So kó tó di pé wọ́n jẹ Ooni tuntun ní kété tí Ooni Adéyẹyè àbí ẹnu mi àgò ní kété tí Ooni Olúbùsì Ẹ̀bìtì kí wọ́n pèrè tó wàjà ni bàbá Aláàfin lọ sí Àbújá. Mi lè dispute ẹ̀ pé wọn ò lọ rárá. Ẹ mọ̀ kéèyàn gbẹ̀rí èèyàn jẹ́ pé àyẹ̀nìyàn ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti rí ní gbàgede kò lè jẹ́ ká dispute ẹ̀. Àkọ́kọ́ sílẹ̀ tí bàbá dismantle Ilé Ifẹ̀ níta gbangba la fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ tí bàbá sọ wípé àwọn làwọn yọ Ládọjà kúrò nípò. President sọ pé wọn mọ tó fẹ́ fi yọ sọ pé ẹ mọ tẹ́ fẹ́ fi yọ àbíàwó fún yín tẹ́ fi yọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo eléyìí n tó ti sọ fún wa ni wípé ẹni tó lọ sójú ogun tó pààyàn 6 ó délé ó sọ fún pé ojú ogun lé o èèyàn 6 mo mú balẹ̀ o irọ́ ni ó pààyàn 6 ó bọ́ sẹ́kùlé ó tẹmọdé 6 pa ó fa àkàsọ̀ ẹ̀kọ́ 6 mọ́ra ó san pọ̀npọ̀npọ̀n ẹgbá yóò ta ó náà yàn 6 láyò 6 gbé bójú ọ̀bà tó togun lóòótọ́ ojú tó ti lé. So in 2015 Alaafin Lamidi Adeyemi went to Abuja to seek for a chance of representing the Ooni's official position at the federal level after Ooni Sijuade demised. On getting there, Adeyemi III met the President Buhari and explained his reason for coming. Buhari advised Adeyemi III to go and meet his vice Osinbajo because he's a Yoruba man and he knows more than him in Yoruba histories, traditions and culture, which was very very correct. Why? Buhari ò lè decide fún wa. Buhari ò mọ̀ kankan pa ilé wa. Tí Buhari bá fẹ́ interfere yóò kàbùkù. So Osinbajo náà ni kí wọ́n lọ rí bá. Osinbajo tí wọ́n dẹ̀ lọ bá, Osinbajo yìí sọmọ kékeré. Kì í ṣe màjèsín, kò ní láti ṣẹ̀ṣẹ̀ lọ lílọ gbèsè, ọmọ right answer. So, as Adeyemi got to the office of the vice president, he was well welcomed and accommodated. Adeyemi still explained his reason for coming to Abuja and he said he doesn't want the vacant space of Ooni to affect the National Traditional Council of Obas. Òjé tí bàbá yọlé wọn lọ́wọ́ ni wípé káàyè yẹn mọ́ sófo ẹ jẹ́ kí n máa di títí tí wọ́n fi jọ ọ̀nà mi. Ká ní wọ́n ṣe mistake síbẹ̀ ni ọ̀rọ̀ wa di àti tòjé bolóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó bọ̀. Kò sẹ́ni tí yóò lè gbà padà lọ́wọ́ Aláàfin mọ́. Ẹ jẹ́ kéèyàn máa sáǹdì nínú orí wa. Kò sẹ́ni tí yóò lè gbà mọ́. Ibi tí ó padà resort sí ni ọ̀rọ̀ Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀. Ntọ́sẹ̀ gbogbo supremacy nǹkan kan tá à ń sọ nísìnyí erémọdé ni ìbàjẹ́ lẹ́yìn tí ìbámu ṣẹlẹ̀. Yọkàn dàbí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ni àti Akíntọ́lá àkòjébó lóòsà lọ́wọ́ because ìṣẹ̀lẹ̀ àárín Awólọ́wọ̀ àti Akíntọ́lá majority àwọn èèyàn ń dá Akíntọ́lá lẹ́bi majority tọrọ òye bí wa à ń dá Akíntọ́lá lẹ́bi. Bàbá wò pìlẹ̀ ọ̀rọ̀ dáadáa a rí i pé bàbá Awólọ́wọ̀ náà wọ́n fẹ́ ń lékun méjì ni with due respect sí bàbá lórí pẹ́ni tó ní rẹ́kọ̀dù wọn lẹ̀ káàrọ̀ òjìlẹ̀ kọ̀ wọ́pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn bí ẹ ń lékun méjì ni. So because bàbá Akíntọ́lá ló wà ní federal tẹ́lẹ̀tẹ́lẹ̀ Awólọ́wọ̀ wà ní western region Awólọ́wọ̀ fẹ́ lọ sí federal láti jẹ president wọ́n ní Akíntọ́lá ó máa bọ̀ ní western region kó máa bọ̀ ní western region níbi tí bàbá ń lọ ní federal kò gbá mọ́ bàbá fẹ́ kí Akíntọ́lá kú òmí táwọn ti kú eléyìí ò ṣeé ṣe mọ́ ńlọrọ́ fi di àti kò jébó lóòsà lọ́wọ́ kó bàbá ẹni tí ó bọ̀ ní gbólóhùn bí ọba ṣe bọ́ á sì gé lónà jẹ́ jáde gbogbo alamọ tó padà resort sí ńlọ resort sógun wẹ̀ tiẹ̀ ńlọ lead sógun abẹ́lé tó wáyé nítorí ńlọ lead sí tẹgbàjọba ńlọ dẹ̀ lead sógun abẹ́lé. God bless you Mr. Ola from Canada mi ni wáyé ti sà. So àwọn kankan bẹ Yorùbá ní ọ̀rọ̀ tí ó dìjà lóru alẹ́ tàbá àlà láti fàwé ẹ̀yà ọ̀rọ̀ tí ó dìjà tó gbà tó bá dòru ẹja fàwé ẹ̀yà ká tó sùn ẹja sọ nítùbí nùbí ká yanjú ẹ̀ kó tó di pa sùn ká fàwé ẹ̀yà pé ó da ní tí ó fi táfi máa jà lóru ẹ̀ mọ́jà ẹja ṣe báyìí. So báwọn Ọ̀ṣínbàjò bá gbé ìgbésẹ̀ míì nígbà yẹn honestly kò sí ẹni tí ó question wọn because kò sọ̀rọ̀ ní kankan lórí àléfà nígbà náà láti question wọn. So àkàngbà kámúnà ni and to God be the glory ká ní Ọọ̀ni Adéyẹyè náà lọ padà jọba dàjọ ní ìsìn tí wọ́n dẹ̀ ti gbé kinní yẹn fún ọba Adéyẹmí nítorí Ọọ̀ni Adéyẹyè máa sọ ní ìsìn ni pé ẹ wo ẹ fọ̀rọ̀ supremacy lẹ̀ bí ìlú ṣe fẹ́ da lóye kágúnlò bá a ṣe fẹ́ sàǹfààní fáwọn èèyàn lù ní ká tẹpẹlẹ mọ́ nítorí Ọọ̀ni Adéyẹyè ọmọ sọ nìyẹn o Ọọ̀ni ilé ọ̀rá yìí pé èèyàn bá yàn ja ìjà supremacy kankan o Ọlọ́run ọba mi ń gbọ́. So God bless you sir, God bless you ma. Ọọ̀ni Adéyẹyè ọ̀rá kò láǹfààní wọn ò ní time wọn ọ̀rá yìí pé à ń jìjà supremacy wọ́n sọ pé kábíyèsí Ọọ̀ni position Ọọ̀ni ni wọ́n ti gbé fàlàfin yẹn sọ pé
kí wàá ní kílẹ̀ fẹ́ ká ṣe ṣá máa lọ jà ní ẹ wò ọ̀rọ̀ ìṣèjọba nísìnyí ti kọjá gbogbo bẹ́ẹ̀ yẹn jàre kí láǹfààní táwọn ìlú fẹ́ jẹ báwo ni ìlú ṣe fẹ́ dàgbàsókè development ní kẹjá bójútó ẹ wò ẹ fọ̀rọ̀ olórí kan sílẹ̀. So lóòótọ́ gbogbo ọmọ káàrọ̀ òjìrè ni ò ní gbà mo ń fi léyìn sáwẹ́wà ni kò lè wáyé láíláí o kò lè wáyé bóyá nìsín àbí lọ́dún tí ń bọ̀ àbí lọ́jọ́ iwájú kò lè wáyé láíláí ó ti wà létò bí ìṣèwà títí ayé ò fi parẹ́ nu àfi tí ìbá ṣe lè fẹ́ gbogbo àti jáde lóko. Then ṣe gbàgbé ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adédé èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkókó sọ wípé position tó ní wà lọ́wà lọ́kàn wọn reality ni kì í ṣe pé Aláàfin Ọ̀wọ́ Adé ni kì í yẹ wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà lọ́kàn Ọ̀yọ́ bó ṣe wà nínú ètò àtìlànà wọn nìyẹn bí wọ́n ṣe fọkàn sí pé kó rí nìyẹn. Òye dẹ̀ yé mi pé mi àtẹ̀yìn jọ agree pé bí Ọ̀yọ́ ṣe rò nìyẹn tí ò bá ń ló jẹ́ kí bàbá ó dé kí wọ́n kọ́kọ́ sọ pé kán lọ rí sultan ń lọ jẹ́ kí wọ́n kọ̀rọ̀ amalgamation ó jáde lọ́dọ̀ sultan ń lọ jẹ́ kí ọ̀rọ̀ empire ó máa jáde lemọ́lemọ́ reason and purpose nìyẹn ń lọ jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ kan máa condemn ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ní south because wọ́n believe pé Ọọ̀ni náà ló tún spearhead ẹ̀ ń lọ jẹ́ káwọn kan condemn wípé council of traditional rulers lórílẹ̀‐èdè Nàìjíríà pé kò ní mínì kò ní iṣẹ́ kankan tó ń ṣe ló jẹ́ ká condemn ẹ̀ why torí pé kì í ṣe Aláàfin ni oṣù lórí ok tán bá wá ń sọ fún yàn pé díẹ̀ òye yé mi pé kì í ṣe ẹni tó ru epo tàbí ru omi nìkan là á sọ bẹ́ẹ̀ fún Sir Fẹ́mi Bánjọ Mr. Fẹ́mi Bánjọ Daddy Fẹ́mi Bánjọ ẹ ṣé God bless you sir bẹ́ẹ̀ ṣe kí mi káàbọ̀ pẹ̀lú sticker mi ní wáyé tì sir so yes wọn ò pè wọn ò call wọn into order so bí mo ṣe dákẹ́ yẹn mo dákẹ́ náà mo sì máa dákẹ́ náà o but tí mo fẹ́ sọ pé lè wọ̀n rẹ́kọ̀dù ni o ò ní pé do you know pé bí mo ṣe dákẹ́ ṣé làwọn èèyàn yẹn wá ń fàyà lọ tí kì í bá ṣe pé mo trust ẹni tó bá mi sọ̀rọ̀ tí bá ṣe pé mo fẹ́ràn àlàáfíà ó tó nǹkan tí mo máa fi kẹ́wọ́ tí máa fi sọ wípé torí pé àwọn èèyàn yóò dákẹ́ lèmi náà ò ṣe dákẹ́ no kò rí bẹ́ẹ̀ ẹnìkan la kọ àìsùnwọ̀n fún yes ẹnìkan la kọ àìsùnwọ̀n fún bó bá ní lágbájá òkè mi wá ní síwọ náà kí bó bá ní lágbájá òwà mi wálé wá ní síwọ náà wá lọlé so ẹnìkan ní tó nǹkan ṣe ẹnìkan ní ba nǹkan jẹ́ ẹ jẹ́ kí wọ́n rí àwa gẹ́gẹ́ bí alátúnṣe káwí tò nítọ̀ lákẹ́ni mẹ́ni ò nítorí ẹ̀kọ́ jáwọ́ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà a ń láti ṣe tiwa Mr. Túndé Òkólè mi ní bayami ní wáńtì ẹ béèrè lọ́wọ́ mi lánàá sà wípé ṣé ò sí nǹkan kan ẹ gbọ́ mi ẹ rí mi mọ́ àníyàn pé mo so nídèmọdè níjẹta so mo tún wá ṣàlàyé fún yín pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń gbìyànjú láti ṣe torí òní kọ́ torí ọ̀la ni and tẹ bá wò mí dáadáa ẹ máa rí i pé mo fẹ́ràn èdè àti àṣà Yorùbá gan so ohun tí mo mọ̀ tí ó lè pẹ́ lọ́wọ́ mi ni gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ so òye tó yé mi nìyẹn so àwọn nǹkan yẹn ò wá ṣe é fílẹ̀ fún kan àfi kẹ́yìn ó gbìyànjú láti kó gbogbo ẹ̀rìn papọ̀ kò yí rọrùn o òye yé mi bẹ́ẹ̀ pé kò rọrùn ṣùgbọ́n lábẹ́ bí tí ò kọ́ mọ̀ rọrùn tó náà láti máa gbìyànjú ẹ̀ náà ṣé ẹ gbàgbé mo ti cease fire ẹ gbàgbé ọ̀rọ̀ mi tí wọ́n bá mú èèyàn bẹ̀ ọ́ tètè gbà bí wọ́n bá mú ọbẹ̀ èèyàn ọmọ ìnira ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti cease fire ẹ̀yin gan mọ̀ pé mo ti cease fire ṣùgbọ́n kí n máa ṣe léyìí kẹ́ ẹ dìímọ́wọ́ sí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ kàn gbọ́ sétí wípé àwọn igun kejì wọn ò dákẹ́ bẹ́ẹ̀ ni wọn ò dáwọ́ dúró wọ́n ń sọ̀kò bí wọ́n ti máa ń sọ wọn ò sinmi òkò sísọ well lọ́kàn tèmi ẹ̀yin ò tí ì ceasefire kẹ̀ lọ́kàn tèmi kò sí èèyàn kan tọ́ra àwọn èèyàn yẹn ń ṣẹ́ to be candid lọ́dọ̀ tèmi o mi ìgbà pé èèyàn kankan ń lọ́ràn wọn ń ṣẹ́ because majority wọn fi ṣe ara wọn jẹ́ ni wọ́n ti wá ń ṣe láṣejù ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé ìwọ̀n túwọ̀nsì ló yẹ kí ọmọ ká ẹsẹ̀ ọmọ a ní fi di àdámú. mo dúpẹ́ lọ́wọ́ dáàdì mi kan tí wọ́n pè mí láti Canada lánàá because níjọ́ tí mo sọ ní dèmọ̀dèmọ̀ ni mo study ara mi dáadáa because mo múra dáadáa láti ìgbà kékeré títí mo fi dàgbà mo wá rí i pé mo ní nǹkan níbí tí mo lè tà fáwọn ìwé tí ń bọ̀ lẹ́yìn káàtì sọ pé mi ìlélẹ̀ tí mo lè tà fẹ́yìn àgbà àtẹ̀yìn tá a jọ jẹ́gbẹ́ at least àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ kéékèèké tí ń bọ̀ lẹ́yìn mo sì ní tí mo lè tà fún wọn nínú èdè àti àṣà káàrọ̀ òjì rẹ̀ so dáàdì mi tó pè mí láti Canada yẹn wá jẹ́ kó yé mi pé kí n jọ
èdè àti àṣà Yorùbá lọ́dọ̀ àwọn ọmọ àwọn orí bákan bákan àwọn dẹ̀ ń pòǹgbẹ fún olùkọ́ tí ọmọ kọ́ wọn ní èdè Yorùbá àti oríṣiríṣi nǹkan tó rọrọ̀ ọmọ Yorùbá kí n jọ kí n wo nǹkan kan ṣe sí mọ́ ni mo ti gbé bẹ́ẹ̀ lọ́dún 2021-2022 tí n bá ṣe mo sọ fáwọn èèyàn gbà yẹn pé mo máa náà sí gbà yẹn pé mo fẹ́ ṣe olùkọ́ni true student consent to any appeal to stoppage God bless you sir pé àwọn èèyàn tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá online kí wọ́n máa bá mi sọ̀rọ̀ especially àwọn tí wọ́n wà labroad because àwọn tí wọ́n wà labroad ni ò gbàgbé ilé tẹ́ bá rí ẹ rí pé ọ̀rọ̀ àwọn ní èdè àti àṣà Yorùbá máa ń ká lára jù lórí ọ̀rọ̀ Yorùbá nation àwọn ni wọ́n gbà lérí nígbà COVID-19 àwọn ni wọ́n gba ọ̀rọ̀ wa lérí because àwọn ló rescue wa bọ́pọ̀lọpọ̀ èèyàn bá gbàgbé mi ò lè gbàgbé people in diaspora you did a lot for us here in Nigeria láìfù tí ń lè bá lọ sókè òkun ṣùgbọ́n dídé tẹ́ dókè òkun ẹ mú láìfù tí wa mọ́ tiyín reality ni so àwa náà máa ń fàdúrà ràn yín lọ́wọ́ ní pé ọkọ̀ ọba àdàbọ̀ ò ní sáyín lẹ́sẹ̀ ń tẹ́ṣe tí wọ́n fi deport yín ò ní wáyé ń tẹ́ṣe tẹ́ ẹ̀ ní rántí mẹ́rù ò ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ kéré òkú délé because àwa mọ rírì yín so now ìgbà tí dáàdì mi yẹn wá bá mi sọ̀rọ̀ mo wá ní pé ayé náà ni ò sí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa àti pàápàá ojú kòkòrò àìlámojúkò ní máa ń jẹ́ kẹ́rù wèrè ọ̀pọ̀ èmi nìkan náà mo fẹ́ ṣe tí mo fi ṣe yìí èmi nìkan náà mo fẹ́ kéwì èmi nìkan náà mo fẹ́ sojú òṣùpá èmi nìkan náà mo fẹ́ ṣe onídèmọ̀dè kálẹ̀ yọ kọ̀ọ̀kan ni mo ń ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan mẹ́rin ni mo ti kálẹ̀ ọjọ́ mẹ́rin ti lọ lọ́jọ́ kan ewì dẹ̀rẹ́ ewì máa gbà mí tọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta so gbogbo àwọn kan ló wà nù ara wọn tí n bá sọ pé mo fẹ́ kọ́ àwọn ọmọ wọn ní kí n máa kọ́ àwọn ọmọ àwọn lọ́jọ́ Saturday àti Sunday ọjọ́ méjì yẹn wúwo pọ̀ ṣùgbọ́n láti fi wákàtí kan lẹ̀ kò ní nira so mo wá ní kí n sọ fẹ́yìn náà tẹ́ wà lábúrò tẹ́ láwọn ọmọ tẹ́ fẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ dá wa sí o kó fún alẹ́ mi gígùn àtàláfíà bó bá di inú oṣù karùn-ún lágbára Ọlọ́run á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè Yorùbá báyìí la ṣe máa ṣe àwọn tí wọ́n wà ní Canada àti America á máa kó wọn papọ̀ ni àwọn èèyàn ti forúkọ sílẹ̀ àwọn tí wọ́n wà ní Canada àti America á máa kó wọn papọ̀ tó dàbí pé táìmù tí wọ́n súnmọ́ra àwọn tó wà ní UK mo rí èèyàn tó sọ̀rọ̀ láti South Africa àtàwọn orílẹ̀-èdè tó jẹ́ pé táìmù wọn bára mu á kó yẹn náà sójú kan so bí mo ṣe rí pé a máa ṣe nìyí. now àtẹ̀jáde tí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ló ti rí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́sẹ̀ díẹ̀ sí mi now àyàmí kọ́ mo so torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lọ́sẹ̀ díẹ̀ sí mi kí ni tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Aláàfin àná tí wọ́n lọ sọ́dọ̀ vice president ń pé kí vice president ó pàwọ́dà táwọn ṣe kí wọ́n vice president ó pàwọ́dà táwọn ṣe kí wọ́n sọ àwọn di kí wọ́n ipò tí Ọ̀ọ̀ni wà kí wọ́n yọ Ọ̀ọ̀ni kúrò ńbẹ̀ kí wọ́n fi àwọn ṣe olórí aládé response vice president mi mọ̀ bóyá èyí náà bá pàdé now oríṣiríṣi àwọn èèyàn ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ lèmi ò like ká máa gbé gbogbo nǹkan kalẹ̀ lọ́nà ìjà a lè bára wa sọ̀rọ̀ nítòbí nùbí ká pass message across láì bóyàn tàbí láì ṣépè fún yàn so gbogbo àlà ń dàgbà sí lójoojúmọ́ tó yẹ dẹ̀ ń yé wa sí lójoojúmọ́ lóòótọ́ ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ ńlẹ̀ tínú bá ń bí gbogbo wa we do react. He said he doesn't want the vacant space of Ooni to affect the National Traditional Council of Obas. Ipò tó ní fi ilẹ̀ àfẹ́ kó ṣòfò ló jẹ́ ká máa ṣe. Wọ́n jẹ́ òye bàbá wípé National Council of Obas gan immediately tí Ọọ̀ni okùn Adésíjú Adé ti wàjà ńlá wọ́n ti tilẹ̀kùn mọ́ làwọn ti stop ẹ̀ làwọn ti suspend ẹ̀ ó dìgbà tán bá jẹ Ọọ̀ni padà kó tó tẹ̀síwájú padà. Can you now see the power of Ooni in the old Southwest, in the old federation? So kì í ṣe nǹkan téèyàn ń lọ́bì fún ẹ̀tọ́ ni ojúṣe ni bó ṣe yẹ kó wà ni bó ṣe yẹ kó jẹ́ ni bá a ṣe bá láyé ni bá a ṣe fílẹ̀ sáyé ni. So he wanted to be representing the position Ooni was occupying before another Ooni is enthroned. Bàbá gbé kalẹ̀ ní òjé wọ́n wá bá bẹ̀rẹ̀ pàdé lọ́dọ̀ vice president Ọ̀ṣínbàjò nígbà yẹn òjé tí wọ́n yọ́lẹ̀ ni pé kí wọ́n kàn fi jẹ Ọọ̀ni míì ni irọ́ o òjé láti wọlé ni
tí bàbá bá ti wọlé báyìí a ti kò jẹ́ bolóòsà lọ́wọ́ ni yóò jẹ o kò dẹ̀ sẹ́ni tí ó gbéná wojú àtàndá ààrẹ máa wẹ̀rọ lówó lódù bí èrè ọmọ àjò owó yọkọ lẹ́nu ó ti rójú olóró sí ta ni ó ta bàbá mi láyà ta ni ó sọ pé lébi Aláàfin ọ̀pọ̀ máa rí bàbá le naturally bàbá gbọ́n naturally bàbá lóye naturally bàbá mọ̀tàn naturally bàbá dẹ̀ lágbára naturally wọ́n dẹ̀ lo gbogbo ẹ̀ to the fullest àṣìṣe ẹyọ kan tí bàbá wa ṣe ni pé sísí Júdà sílé Ifẹ̀ àṣìṣe ńlá ni kì í sáà ìṣètò èèyàn lè mú jẹ gbé lóòótọ́ bàbá ti dàgbà wọ́n dògbó kó tó di pé wọ́n lọ kò dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ ló wà noted àwọn èèyàn lè má gbégbèsè immediately kò túmọ̀ sí pé bóyá gbàgbé tàbá ní gbégbèsè lé lórí rabọ̀rabọ̀ rẹ̀ lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ yìí. So Professor Osinbajo told Lamidi Adeyemi, with respect, Professor Osinbajo told His Imperial Majesty Oba Lamidi Adeyemi categorically that the Federal Council of Traditional Rulers has been suspended since the demise of the Obasijo Ade, and that no one could represent or replace the space. The government will be waiting until the new Ooni enthrones, and no Oba from Yoruba land to occupy or represent the position of Ooni at the federal level, because it is already in white level. It is already in white gazette since 1937, as documented by the then British Governor General of the Federation, Governor Bernard, and no one will change it. It's life and permanent. Títí ayé bí ó ṣe wà nù o. Àjẹmọ́nú ni àjẹwọ̀ ni kò sẹ́ni tí ó yí padà láíláí tá yóò fi dọ̀run. So now kí n tiẹ̀ tó tẹ̀síwájú rárá. Alaafin returned to his palace, and since then Ọ̀yọ́ have been planning of fighting Ifẹ̀. Reality ni n ló jẹ́ pé dédé tọ̀ ní tuntun dé ìjà ojúkorojú ni bàbá wa Aláàfin àná ń gbé kò wọ́n lójú. Even gan pé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ lọ sọ́dọ̀ wọn láti fìfẹ́ hàn, but still bàbá lè má bá wọn jà ń gbà tán jọ wà ń bẹ̀ wọ́n jọ kíra wọn dáadáa wọn ó dìde mọ́ra wọn ó dì mọ́ra wọn, ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí wọ́n tó ń gbé lẹ́yìn ẹ̀ àwọn ìgbésẹ̀ tó ń dá nǹkan mìíràn lẹ́ni, àwọn ìgbésẹ̀ tí ò sí gbọ́ ni. So even when Oba Lamidi Adeyemi was alive, Ooni went to him. Still, Oba Adeyemi Lamidi was doing everything indirectly against Ife. Reality ni Ooni Adeyeye, by narrating different fabricated histories here and there to confront the present Ooni Ojaja in order to cause conflict between the two of them. Oba Adeyemi was taking different steps to make sure he and Ogunwusi started another supremacy conflict. That one is not a rumor but reality, because gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ń gbà náà ibi tó channel lọ́nà nìyẹn. Ṣé gbàgbé ń pé àwọn ọba méjì kan wọ́n confront Ọọ̀ni ní gbangba, Olúwo, Olúgbò, ní security summit táwọn lọ́balọ́ba ṣe. Mr. Wálé Ọlá mi ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan, God bless you sir. So tí àwọn ọba ṣe ní ìpínlẹ̀ Ògùn, gbogbo wa rí bàbá wa Láàfin Ọ̀wọ́adé bọ́n ṣe wọlé ní high table níwájú àwọn ọba tó kù, opposite àwọn ọba tó kù. Olúbàdàn bẹ́ńbẹ̀, Ọọ̀ni tí Ilé Ifẹ̀ bẹ́ńbẹ̀. Bàbá Ọ̀wọ́adé wọlé, wọ́n kí Olúbàdàn, wọ́n bọ̀ wọ́n lọ́wọ́, wọ́n bọ̀ Ọọ̀ni lọ́wọ́, wọ́n dẹ̀ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni. Iye àtàpọ́nlé tó tó fún wa nílé ayé ò jù bẹ́ẹ̀ yẹn lọ. That is what we are expecting from both of them. À ń fẹ́ àjọṣepọ̀ láàrin àwọn méjèèjì. À ń fẹ́ báwọn méjèèjì ó ṣe lead tá a máa follow wọn pẹ̀lú ọkàn kan, pẹ̀lú inú kan, pẹ̀lú èròǹgbà láti mú ìdàgbàsókè bá ilẹ̀ yìí. A fẹ́ ìjà àgbà, a fẹ́ supremacy, a fẹ́ èmi jọ ìwọ ojú mi. So correction yẹn lè wáyé kí gbogbo wọ́n gbà kádàrá lẹ́ẹ̀kan náà pé Ilé Ifẹ̀ lórí ìrun wa bá a ṣe bá ń lẹ́nu kò dẹ̀ lè yí padà. Bó bá ti wá jẹ́ Ilé Ifẹ̀ lórí ìrun wa, ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà onítọ̀ náà ni bàbá wa, irrespective ọjọ́ orí ẹ̀. Nígbà tí màá sọ̀rọ̀ ní ìsìn mo ní bàbá wa Aláàfin Ọ̀wọ́adé. Ṣé gbàgbé ọjọ́ orí wa ò yàtọ̀ síra wọn, but position yẹn ló jẹ́ kí n sọ pé bàbá wa Aláàfin Ọ̀wọ́adé. Ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà onítọ̀ náà ti di bàbá wa, bàbá gbogbo wa. God bless you all. So now ṣé gbàgbé wípé lásìkò tí bàbá wa Aláàfin tí wọ́n lọ rí kí Olúwo tó ti sọ fún atẹ́tẹ́lẹ̀ wípé Ifẹ̀ lórí ìrun gbogbo wa, Olúwo tó jọba tán tó wá sílé Ifẹ̀ tó lòun wá sílé àwọn, Olúwo tó ti sọ wípé Ọọ̀ni Adéyẹyè ló lórí gbogbo ọba pátápátá, pé kò sọba tó lè change ẹ̀, kò sẹ́ni tó lè lọ́wọ́ adẹni tí àtàkì Ọọ̀ni yára ń dẹ́à. So bí tí ọ̀gbọ́n yìí kìn inú kì í bà á jẹ́. Ṣé gbàgbé kó tó di pé Ọọ̀ni Adéyẹyè dé, ọ̀tẹ̀ ti wà ńlẹ̀ láàrin àwọn ọba kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ má jà dárúkọ because àwọn méjì ò sí láyé mọ́ láàrin wọn.
Aláké Ẹ̀gbá nìkan bàbá yẹn ni kì í bá wọn sí ibi ọ̀tẹ̀, bàbá yẹn ò sí ibi ìpàdé ọ̀tẹ̀ rí láyé. Mi gbọ́ pé Aláké Ẹ̀gbá wà níbi ìpàdé ọ̀tẹ̀ rí. Tọ́ bá sọ pé èèyàn fi rẹ̀ sípò ọ̀jọ̀wọ̀, Aláké Ẹ̀gbá wọn ń sọ nípa rẹ̀. Aáyán sì dánkú ni, bàbá yẹn yóò dánkú ni, yóò dàgbàdògbò, yóò dánkú. Àbàwọn kan àbàwọn elébele ò ní kàn wọ́n. Ẹ lè sọ̀rọ̀ pé àwọn bá kan ṣèpàdé ọ̀tẹ̀ kan gangan kẹwàá borúkọ Aláké Ẹ̀gbá ń bẹ̀. So nínú ìtàn kan tí mo gbọ́ àbí nínú ìtàn kan tí mi náà ti sọ, bàbá kan ló bímọ, ó bímọ ọkùnrin tó pọ̀, ó níyàwó mẹ́ta, náà ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ sábíamọ dáadáa, wọ́n dẹ̀ bímọ ọkùnrin, ṣùgbọ́n ẹni tó jákọ́ bí bàbá wọn, ìgbésí ayé ẹ fẹ́ jọ ìgbésí ayé tèmi, because nínú ọmọ tí màmá mi bí, èmi nìkan ni mo kiri ọjà dáadáa. Yes, èmi nìkan mo kiri ọjà to the stage tí mo fi ní girlfriend. I do say it, ó yẹ kẹ́ mọ̀ pé àkàndọ́rà kò ní mú kànmọ́kànmí ìdẹ́ ìparọ́. So èmi nìkan ni mo kiri ọjà, mo máa ń kiri ọjà, ojú ìtì mi mo believe pé ọ̀nà tí mo fi lè support mọ́ mi nìyẹn, because mo rákìtìyàn wọn pé o ní àdágbé àdáfọ̀ nìkan ní dàrú tí ń dá sọ̀. So ọ̀nà wo ni mo fi lè kún lọ́wọ́ nígbà tí ń lówó tí mo fẹ́ fún wọn, mo ní kí n bá wọn kiri ọjà. She always called me ọmọ alájé, ọya wá tá sàsà language mọ́ ìminu, ọya sáré wá tá sàsà ọkọ mi, wá tá sàsà, so ti jẹun tán sáré wá tá sàsà lọ, ọ̀tá o. So nínú ìtàn yẹn bàbá yẹn náà bí ọmọkùnrin, ó níyàwó mẹ́ta bí ọmọkùnrin tó pọ̀, ṣùgbọ́n náà àwọn ọmọkùnrin ẹ̀ ilé tó jẹ́ àkọ́bí nìkan ló sin bàbá wọn, ó ní bá bàbá wọn ṣiṣẹ́ oko, àwọn tó kù ọwọ́ táǹkù wọn sán kiri, wọ́n yọ̀lẹ́ ju ìsóòdì lọ. So ó wá dijọ́ kele tó jẹ́ àkọ́bí yẹn wá lọ bá bàbá ẹ̀ pé láàárọ̀ kùtùkùtù kí dáàdi ń jọ kó bá òun wá ilẹ̀ oko díẹ̀ kó náà máa fi sin ara òun, torí moment yẹn ó ti tó láti gbéyàwó. So ẹ̀dẹ̀ mọ̀ pàtí gbéyàwó ọ̀tẹ́jọ́ wọ ọbẹ̀ nídìjà, èèyàn lè fi iṣẹ́ tó ń ṣe sin bàbá ẹ̀ kó lóun ọmọ fi bọ́yàwó. So bàbá ẹ̀ dẹ̀ wú ọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ pé òótọ́ dẹ̀ ni ọmọ yìí dẹ̀ ní rònú o, ṣùgbọ́n láti la oko fóònù nìkan yóò ṣòro, ó láti pe gbogbo àwọn àbúrò ẹ̀ jọ, ẹ̀gbọ́n yín wá sọ́dọ̀ mi o, ó ní kí n lako fóònù o, mo wá wò pé gbogbo yín náà ló yẹ kí n la oko fún. Bàbá yẹn wá la oko fún gbogbo wọn. Do you know, èyí àkọ́bí yẹn nìkan náà ló tún bójú tó ko tiẹ̀, ní máa ń lọ sóko lóòrèkóòrè, ó ń sanko, ó ń sọgbìn, irúgbìn ẹ̀ dẹ̀ dáa. Nígbà tó wọ́ dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tí irúgbìn rẹ̀ ti dáa, ó fẹ́yàwó, bàbá ẹ̀ fẹ́yàwó fún un. Ṣé gbàgbé nígbà tó ti jọ́ mọ olórogún mẹ́ta, kọ́mọ́ bá dàbí ẹni pé ń fẹ́ràn kan, wọ́n yàn kan pọ̀ sí wọ́n yàn àwọn kan láàyò, bàbá wọn fẹ́yàwó fáwọn tó kù náà. Ṣùgbọ́n àlà ni ó fòkò ọ̀lẹ́ hàn, wọn ò bójú tó ko, fáàrí làwọn ń ṣe, ire oko ẹ̀gbọ́n wọn jáde dáadáa, orówó tọ́jú ìyàwó, orówó ra nǹkan ìnísílé, ó ń gbégbé ayé tó dáa, ó dá ìyàwó ẹ̀ lóko wò. Báwọn àbúrò rẹ̀ tí wọn ò bójú tó ko wọn bá ṣe dìde ọ̀tẹ̀ nìyẹn, ló di pé wọ́n máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn, kọ́ máa bá wọn jà, kọ́ máa jọ kọ́ máa bá jà. Nínú ilé bàbá wọn náà wọ́n sì ń gbé, hàn pé láyé àtijọ́ ilé bàbá wa la ti bẹ̀rẹ̀. Èmi fúnra mi gbà tí mo máa bí first born nílé dádì mi mo bí sí, that is our culture nílùú òkè. Tàbá bí máa kọ́ bí àsọ pé ilé bàbá wa la ti fẹ́ sọ lórúkọ, that is our own nature. Mi máa bó ṣe rí ilẹ̀ bòmí o, kí n má sọ wípé gbogbo wa bó ṣe rí lọ́dọ̀ gbogbo wa nìyẹn, bò bá wa ṣe nìyẹn, bí èmi ṣe ṣe nìyẹn, I will never lie for any reason kí n wá package ara mi, no, I don't package, I will always say the real, the fact, the truth. So inú ilé bàbá wọn sì ń gbé, àwọn yẹn máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn, bó bá gbé gbá wọn á ní ògbé dáadáa, bó gbá o wọn á ní ògbé dáadáa, bó pọnmi wọn á ló gbé dàálẹ̀, bó gbálẹ̀ wọn á ní kò gbámọ́, bó gbálẹ̀ wọn á ní ó kó sẹ́gbẹ́ kan ó kò tì. Bàbá wọn láti invite wọn kí wọ́n wá, ló ń fàjánù ilé òun ò fẹ́ gbogbo ilé o, ó pè wọ́n láàárọ̀ kùtùkù tọ́pọ̀ àwọn ìyá wọn náà, ṣe mọ̀ pé gbogbo àwọn ọmọ yìí ni wọ́n ti rojọ́ fún ìyá wọn. Nígbà tí bàbá wọn sọ pé kí ló dé, kí ló fàjà láàrin wọn, èsì táwọn ọmọ yẹn fọ̀ ni wípé kí bàbá àwọn gba oko. It's like that in Yoruba land generally, God bless you sir, because àwọn èèyàn kan lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn. Nígbà tí bàbá wa béèrè pé kí ni tí ń fàjà láàrin yín lójoojúmọ́ gan, tẹ́lẹ̀ parí ẹ̀, èsì tí ìkànnì wọn máa fọ̀ ni wípé bóyá kí bàbá àwọn ó gba oko tó là fún àwọn, torí pé ìfẹ́ àtìrẹ́pọ̀ làwọn fi ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, immediately tí bàbá àwọn la oko fún àwọn, nìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láàrin àwọn. Bàbá wọn wojú ẹ̀gbọ́n wọn, bàbá wọn mọ̀ pé pàdé ọ̀tẹ̀ ni, ṣùgbọ́n kò lè gbẹnu wọn sọ̀rọ̀. Ìwọ Àdìó, ọ̀rọ̀ làwọn àbúrò rẹ̀ sọ̀kalẹ̀ yìí, kí lórí sí kò sọ nǹkan kan. So ńgbà òdìjọ́ kejì, lọ́jọ́ yẹn náà ni bàbá ń sọ pé ọ̀dà náà o, gbogbo yín o, ẹ má débi oko tí mo là fún yín mọ́ o, bẹ́ẹ̀ bá fẹ́ dáko kó pọ̀ sókè rajà. So now bàbá ti sọ bẹ́ẹ̀, ó wá dàárọ̀ ọjọ́ kejì, Àdìó tí mo ń sọ̀rọ̀ rẹ̀, òun bá lọ sọ́dọ̀ bàbá wọn, ó jí lọ sọ́dọ̀ bàbá wọn pé bàbá wọn ẹ dákun, ọ̀rọ̀ táwọn sọ lánàá ṣébi tá a sọ sínú lẹ́fẹ́ fi sí ni. Bàbá ẹni bí ojú ẹ̀ làwọn àbúrò rẹ̀ ṣe ń sọ, ó jiyàn gbà náà, bí mo fi sí náà mo fi sí, bó o lè ṣe wá fẹ́ kémi ó sọ̀rọ̀ mi sí. Òwe tí bàbá rẹ̀ pa fún gbà náà ni pé bí bàbá rẹ̀ bá mú gbó, ìwọ náà mú gbòòrò.
bí láò bá ṣe é gbé èèyàn máa gbé làlà. bá a bá dé kí òkèrè a kì í wá ohun okòó tì ìyẹn ló mú ọkùnrin òun láti kúrò nínú ilé wọn òun lọ́kọ́kọ́ tó jáde lọ sẹ́yìn òdì orí tí ọba dire yóò padà sọrí náà ni at the end of the day torí pé wọ́n dìde ọ̀tẹ̀ mọ́. so ibi tí mò ń lọ náà ni pé ìtàn yẹn fara pẹ́tọ̀ Ọọ̀ni Adéyẹyẹ ni Ògúnwùsì oríṣiríṣi àwọn èèyàn náà dìde ọ̀tẹ̀ mọ́ oríṣiríṣi àwọn ọba ni wọ́n dìde ọ̀tẹ̀ mọ́ torí ọ̀tẹ̀ tí wọ́n dì pẹ̀lú Ọọ̀ni àná kò dẹ̀ sí tí wọ́n dìde ọ̀tẹ̀ tí wọ́n ń pè gbọ́n ọ̀tẹ̀ lé lórí ju pòsíṣàn tó Ọọ̀ni àná náà wà lọ pòsíṣàn táwọn Ọọ̀ni máa ń wà lọ because wọ́n rí gẹ́gẹ́ bí pòsíṣàn ọlá dẹ̀ ni tí nǹkan bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n máa ti pe sọ́tàn ó pọ̀ ni wọ́n máa ti pọ̀ ni wọ́n pe sọ́tàn so kò dẹ̀ sẹ́ni tí nǹkan rí òwò orí adé tún ń pè ti àrán orí adáràn ń pè ti ọba ṣùgbọ́n orí ló tá lásán bá ròkun. now okay ẹ jẹ́ nǹkan tí mò ń kà lọ dílẹ̀ Ọba Adeyemi made step to send his people from Ọ̀yọ́ to Ifẹ̀ in Modakeke to give crown to the then new king Ọba Toriola but Ọjájá took charge. That was reality. Mo ti sọ́rí n bá sọ pé mo sọ́rí á jẹ́ pé mo wà ń bẹ̀ tààtà kọ́kọ́ gan pé ìṣẹ̀lẹ̀ nìyẹn. So now Ọba Adeyemi the third still lobbied with former Ọwọ́ Aromọláran to fight the Ooni in Ọ̀ṣun chairmanship of Obas. Ọba Adeyemi made sure he confused Oluwo Rasheed not to respect the Ooni when he visited Oluwo, and Oluwo later went to Oyo and they revisited Ọba Adeyemi the third. That's when Oluwo completely changed against the Ooni Adeyeye. Alaafin Adeyemi went to Olugbo in Ondo as well. That's when Olugbo became another person against the Ooni Ogunwusi with different fabricated histories against the Ooni and Ife throne. And then nínú ọ̀rọ̀ tí bàbá Olugbo sọ nígbà náà tí wọ́n fi sọ wípé àwọn làwọn nílé Ifẹ̀ àwọn gangan ló yẹ káwọn àwọn lè jọ ní nǹkan àìdè Ọ̀sángangan Ọba Mákindé ló nífẹ̀ẹ́ Ìgbàdógójì wọ́n wá ń rìfà wá sí Aláàfin pé bàbá Aláàfin sọ fún àwọn páwọn làwọn nífẹ̀ẹ́ ni mo fi sọ wípé ẹkún ní satọ́kùn fún kan. Okay. Ọba Adeyemi caused problem between the Ooni Enitan and the immediate past Awùjalẹ̀ Ìjẹ̀bú-Òde until his demise. Bó ti ẹ̀ jẹ́ pé Ooni lọ sọ́dọ̀ Awùjalẹ̀ náà gbogbo àwọn tí wọ́n bọ̀tọ́lọ̀ lónìí déédéé gbogbo wọn náà ti lọ bí àgbáre kí kálukú wọ́n máa ṣe ń tọ́da. Now some Ọ̀yọ́ indigenous behind all misunderstanding between Alaafin Ọwọ́adé and Baba Onírìṣà Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí aládé gbogbo. Okay, it's a planned work so that the government can rise up and revisit the supremacy history. N tó gbé mi wá gangan nìyẹn wípé this can be true. N gbé bá ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí social media yẹn àwa kan ló jẹ́ pé naturally n tí wọ́n ń sọ la fi ń fèsì. Meanwhile ó possible kan plan ẹ̀ lóòótọ́ nígbà tá a bá dàrú dé stage kan president máa wà force láti intervene so that tán bá wá pè wá kalẹ̀ àwọn ọba ni kí ló ń fàjà gan wọ́n máa sọ pé irọ́ ọ̀rọ̀ lọ́ba ni kan gba agbára kúrò lọ́wọ́ ẹnìkan kan má gba agbára fẹ́ nìkan ó ti wáyé rí bẹ́ẹ̀. Orí ládé orí lóye orí lọ́ba Ọlọ́run ọba mi ní tó bó bá ṣe tó kádà rẹ̀ dálẹ̀ dá ó gbà. So ọ̀gbẹ́ni Àdìó ó padà lọ sílùú mi ó padà sórí rí ń bẹ̀ àwọn àbúrò rẹ̀ padà wá sìn náà ni. So ẹ má bínú o pé mo fìtàn gba àkókò yín o n tó bá jọun la fi wéhun ni o ipò ìpàlọ́jọ pósẹ̀ lérí ọwọ́ alábàáwọn ju àrán ọ̀pẹ ẹnu mọ̀dó jẹnu rà ẹnu kẹ́kẹ́ jọ tẹja ó jọra wọn ló jẹ́ kí n fi wéra wọn. Mo sì nígbàgbọ́ pé bẹ́yìn tẹ́ jẹ́gbọ́n mi ẹ̀yin bàbá àti màmá mi ò bá rí nǹkan kan kọ́ ń bẹ̀ tàbí tẹ́ rí nǹkan kan píìkì ń bẹ̀ mo mọ̀ pé mi ò lè ṣàyè níbi àwọn àbúrò kan tàbí méjì táwọn ò rí nǹkan kan tàbí méjì píìkì ń bẹ̀. God bless you. So n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ò ní pé ó rọrùn lóòótọ́ kí wọ́n plan ẹ̀ pé bí ó bá dàrú kì í ṣe é tò àsìngbà tá a bá dàrú gudugudugudugudugudu lára rísìn tèmi fi shift back nìyẹn ká má morúkọ mi mọ́ lóòótọ́ gbogbo nǹkan táwọn èèyàn tí ń jáde látọ̀yọ́ tí wọ́n ń sọ gbogbo ẹni mò ń compile o wọn ò stop everyday ni wọ́n ń jáde ṣùgbọ́n mò ń compile ẹ̀jọ́ ó possible kó jẹ́ gbà tán bá tún dákẹ́ lèmi ò tún sọ pé kò sáàyè àti dákẹ́ mọ́ nígbà náà ẹ̀ ní lè pè mí lálásìjù mọ́ tó dẹ̀ máa testify sí pé no bọ̀bọ̀ ìdẹ̀wà try ó dẹ̀ wà ní sùúrù ọ̀ bá a ṣe ń sọ pé wọn ò rán wọn lẹ gbọ́dọ̀ máa sọ pé kò sẹ́ni tó rán èmi náà nígbà náà because gbogbo gbólóhùn wípé wọ́n sanwó fáwọn kónkó ni everybody ti mọ̀ pé kì í ṣe iṣẹ́ owó báyìí torí tó bá jẹ́ sí owó kò yẹ kí n stop mo sábọ̀dọ̀ iṣẹ́ owó tí n bá gbà so a sọ pé wọ́n rán wọn ni ẹnìkan kò ní lè sọ pé wọ́n rán èmi náà so àwọn tí wọ́n ń persuade mi kí wọ́n gbìyànjú láti persuade àwọn náà so that is my point. So mo wá reason pẹ̀lú nǹkan tẹ́ni sọ ó ní it's a plan work so that the government can rise up and revisit the supremacy history
But it is not easy for them to claim the supremacy through the history of the dead Oyo Empire. Hence, some of the Oyo people laid emphasis on the history of the dead Oyo Empire, whereas Atiba didn't establish this Oyo Atiba as an empire. It is merely a god Oyo that later led to Oyo Atiba, and later the name Atiba was removed to be called Oyo Town. One cannot and should never compare Ife throne of thousands of years to a throne that was established in the 19th century, 1837. The throne of Ife is true throne of Oranfe, Obatala, and Owaleriola Udidi, alias Odudua. The supremacy was not created by Awolowo, as some of Oyo allege, and the usage of Ooni as a title can be traced to some of the titles used by Odudua and later adopted by what already ordained by Osangangan Obamakin as the Onile, the owner of the land, which is abbreviated as Ooni, and later stick to it by the Onelajodogun, the son of Oromia, who streamlined the royal houses to cover the lineages of the three dynasties, which are Oranfe, Obatala, and Odudua dynasties. So, mi ta lọ náà ni wípé lóòótọ́ làwọn èèyàn kan lè plan ẹ̀ ẹni tó gbé mi wá gangan nìyẹn o pé ó possible lóòótọ́ kan ro mathematics wọn papọ̀ ẹja dàrú tá a bá fún ẹlẹ́ tá a fún un ní kíní gan president máa wà forced government máa wà forced láti dá sí ẹ̀rí pé governor kankan ò dá sí so wọ́n á tí débi pé gbogbo governor south west á dá sí wọ́n involve president máa wá sọ pé kí náà fẹ́ wọ́n wá ṣe ní ṣe dá báràbà sílẹ̀ pé kàkà kí wọ́n kú kójọ́ ní ló máa jó lórí ọba kí wọ́n kú mọ̀ jẹ́ kọjá ní kankan ọgbọ́n kójófò onílé òfò àlejò ni wọ́n ń dá kọ́dẹ́lé work torí wípé ọlọ́run ọba ò sí lẹ́yìn alábòsí àná olódùmarè ò ní fi gbogbo yín sílẹ̀ n tó gbé mi wá nù o n ò wá mọ̀ o bóyá mo rí èèyàn kan àbí méjì tó ní gbólóhùn kan àbí méjì láti sọ nípa nǹkan tí mo sọ kalẹ̀ yìí. Hello sir. yà mo wà pẹ̀lú yín sà o. Ẹ kú iṣẹ́ gan, ẹ kú iṣẹ́ takuntakun. Yes sir. A máa di ní ṣe lágbára Ọlọ́run. Àmì àṣẹ o. Ẹ ní sí ẹsẹ̀ gbé. Àmì o. Gbogbo ìlànà tẹ́ ń fi lélẹ̀ yìí, in fact, ọ̀rọ̀ yín dàbí end time army. Tọ́ máa pè yàn ní end time army. Because àwọn people yìí, ṣẹ́rí ẹ má jẹ́ kí n tàn yín, wọ́n lè stop láìláì. Wọ́n lè stop. And Yorùbá dẹ̀ pé gan, wọ́n ní à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́. Ìjà ìlara ò tán bọ̀ lọ́rọ̀. Yes, sir. Mo so many things because I was very, very close to Ooni Palace during my university days. I know so many things. I have as powerful as Adeyemi 3, he could not change anything. It's an indication for Wade to know that he is fighting a lost battle. Mo sọ̀rọ̀ yìí fún yín gbà kan. Kò sí rí ìran Aláàfin kankan kò come close to any Ooni. Ẹgbẹ́ ọba síjú adéṣẹ́gbẹ́ bàbá Adéyẹmí wọ́n jura wọn lọ ẹ gbàgbé wọ́n jura wọn lọ sà sentiment apart tẹ́ bá wo interview síjú adé bí mo ṣe refer sí last time nígbà táwọn lọ́wọ́ ń sọ fún tó lóun ò fẹ́ jẹ́ Ọọ̀ni nígbà tó gbé bàbá Lípẹ̀dé lọ sí airport tí wọ́n pè pé Adésọjí Adérẹ̀mí ti kú bàbá Awólọ́wọ̀ sọ fún yí pé tí wàhálà bá wà lọ́jọ́ iwájú Nàìjíríà ìwọ pẹ̀lú sọ́tà ni wọ́n máa pè jókòó and it was real during MKO Abiola issue because they were trying to hand over Abiola to Síjúadé kó gba interim àwọn bàbá Adéyẹmí náà ni wọ́n ti Abiola pa lísì tán dẹ̀ fi ti Abiola pa ojú wípé gbogbo orchestration wọn tán lọ sọ́dọ̀ Ọ̀ṣínbàjò yìí mo fẹ́ buttress point yìí ni sir so wọ́n believe pé Abiola bá lè di president in Nigeria it will be easy for them to push kò dẹ̀ lè ṣe it has been gazetted. Even my father was with MKO Abiola and the Onisijade when Abiola came to Ife in 1993. Abiola openly confessed before my father that Omopon Sesijuade kan dáríjì òun. Pẹ̀lú bí Alaafin ṣe ń tì wọ́n. Alaafin tì wọ́n tán fi gba state capital. Alaafin yìí tún tì wọ́n. I know when Alaafin pushed the traditional council in Osun state pé kó máa rotate chairman. Eventually, tẹ́ bá lè lọ Google history yẹn. Wọ́n gba kíní yẹn kúrò lọ́wọ́ bàbá Síjúadé wọ́n wá fi ṣe permanent president. Wọ́n wá rotate chairman láàrin àwọn but when they could not push anything further wọ́n lọ bẹ Síjúadé padà pé kò sí nǹkan táwọn lè dá ṣe without ẹ̀ wọ́n fún ní permanent chairman yẹn padà. Ẹ lè Google ẹ̀. So gbogbo orchestrations wọn yẹn kò ṣe doubt sa ìwà wọn nìyẹn tó máa sọ yí pé àwọn èèyàn tó máa ní olo Ọ̀yọ́ fún mi Ọ̀yọ́ is a cunning approach to anybody lè lò so it has been their aim láti ilẹ̀ bí tó máa ní wọ́n lo Ọ̀yọ́ fún yàn. Bẹ́ẹ̀ ni mo mọ̀. So kò fìgbà kan wà happy pẹ̀lú traditional council rí kí ló dé tó wá lọ sàbújá wípé òun fẹ́ pé bóyá torí pé Síjúadé kú tẹ́ bá dẹ̀ wò nígbà Síjúadé ikú náà tẹ́ bá mọ ọ̀tẹ̀ wọn sà kò wá sífẹ̀ wá sympathize pẹ̀lú fẹ́ o he now went to Arẹ́gbẹ́ṣọlá bóun wá sympathize pẹ̀lú ẹ̀ lóṣogbo what is the position of Arẹ́gbẹ́ṣọlá to Ifẹ̀? I don't know. He was just a governor
ṣe rí ọ̀rọ̀ ọba Owóadé I'm so mo pity ẹ̀ gan because ọ̀rọ̀ ẹ̀ dàbí èdè yẹn lè wà lọ́nà bíi 2 àbí 3 ó possible kó jẹ́ àwọn àtàwọn tó ń jọ ń ju oyè ni wọ́n wò yí pé bọ̀bọ̀ yìí kọ́ ló yẹ kó jẹ́ tó bá jẹ́ pé ó mọ oore tọ́lọ́run ṣe fóun sà á mọ̀ wípé Adéyẹmí Ládìgbòlù ni ọba Ọ̀yọ́ máa ti ń coming for God to pick you out of a silent member of Ládìgbòlù it should be very grateful to God Almighty but ó wá mess kìíní ẹ̀ up kò sí àwọn Ládìgbòlù gan tó máa láìkí pé ẹni ìran Owóadé kankan tó débẹ̀ yẹn mú and pẹ̀lú skimẹ̀ tó dẹ̀ ń gbé káàkiri tó bá bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ àwọn skimẹ̀ ló ń lọ ṣẹ́gẹ́ so Ọọ̀ni Adéyẹyè lọ sọ́yọ́ nígbà tí ó dé pé kókó gbogbo yín mọ́ra gbogbo yín ẹ̀kan ń ṣe yàmàyàmà náà ni Aláàfin Adéyẹmí ò wá fẹ́ títí tí bàbá yẹn fi kú sẹ́rí gbogbo mítìn tó kìtì tí bá ṣe ajá ló máa ń dàrú. God bless you baba. Kò sí ọ̀tẹ̀ wọn sọ Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o nígbà tó ń lọ Aṣú Rock pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ Aláké gan ó yẹ kó sì rí as a blessing. Aláké ò sọba kékeré náà Aláké tó jẹ́ pé confident bí àgbọn ni ó ṣiṣẹ́ pẹ̀lú presidency for so many years ó wà pẹ̀lú Aláké inú ẹ̀ ò dùn so inú wọn ò lè dùn wọ́n kàn ṣe bí Haúsá tó ń gba property wọn Ọlọ́run á máa wà pẹ̀lú yín o ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí Ọlọ́run á máa fi kún ọgbọ́n yín Ọlọ́run á máa fi kún òye yín ẹ máa lọ síwájú lágbára Ọlọ́run. Àmín sir, ó dàbọ̀ sir. God bless you sir. afẹ́ràn yín. God bless you sir, ẹ má bínú. Àwọn èèyàn fẹ́ pè é. Hello sir. Hello. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ o. Yes sir. Yes sir. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn àmì sir. Well, abẹ́dá sí mi o. Ó ní orin kan tí a máa ń kọ nígbà táwa ní undergraduate. Nígbà yẹn, tá a bá ṣe student union election, a máa ní ẹ ṣọ́ra fún wọn àwọn tó fi ibùkún ṣó lórí ẹ ṣọ́ra fún wọn. Àwọn tó fi ibùkún ṣó lórí gbogbo alábọ̀túnmọ̀ múgùn ní èdè Yorùbá. Bọ́tí èdè àjálò ní nínú Haúsá tó bí èèyàn tó burú. Wicked person ló pè é. Àwọn kan máa rò pé èèyàn tó gọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. Rárá o, èèyàn tó burú ni o. Èdè àjálò ní. So now káàkiri wá gbà wípé Ọlọ́ọ̀lọ́ àti Ọọ̀ni the same level wọ́n jọ wà. Bàbá Adéyẹmí wọ́n pẹ́pẹ́pẹ́ wọn lọ. Ọlọ́ọ̀lọ́ Owóadé ó wà bẹ́ẹ̀. Wọ́n lọ sí ààfin Emir Ìlọrin. Orí bàbá ńlá wọn tí wọ́n sin sí inú pálásì Emir Ìlọrin ó wà bẹ́ẹ̀. Ìlú gbẹ̀jú tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà yẹn ibi tó sí orí bàbá yẹn sí ni wọ́n ti ń lù. Owóadé ò débẹ̀ láti béèrè pé orí bàbá ńlá ni ẹ bá mi gbé mo fẹ́ lọ tún sí. So tó bá jẹ́ pé èèyàn tó ní charisma tó ní agbára tó lẹ́nu tó ní ọ̀rọ̀ mo fẹ́ lò fún náà èèyàn tó ní charisma bíi bàbá wọn ni àti máa lè fi gbà orí bàbá ńlá mi ẹ bá mi gbé. So kí ni a fẹ́ learn from this action tí Owóadé ṣe tí ò béèrè orí bàbá ńlá bàbá ẹ̀? That means is he telling us pé owó ọmọ orí tí wọ́n ṣe síbẹ̀ rí nìyẹn ni àbí báwo? Èmi wọn ò lè sin orí bàbá ńlá mi síbi kan láàrin àwọn ọ̀tá kí n lọ síbẹ̀ kí n má dìmáàdì fún. So olórí tó tó olórí á ṣe nǹkan tó yẹ kí àwọn tó tẹ̀lé kọ́ máa nígbà káre ṣùgbọ́n ìwọ tó fẹ́ ní kó jẹ́ olórí fún gbogbo wa ló ń lọ forí balẹ̀ fún yàn kan ló lè dìmáàdì nǹkan tó jẹ́ ti bàbá ńlá tiẹ̀. So ọ̀rọ̀ yìí ọ̀nà méjì ìsídà kó jẹ́ pé òun ṣe ní èdè ẹni tán sí síbẹ̀ orí ẹni tán sí síbẹ̀ ọ̀ láyà láti béèrè ẹni tó dẹ̀ láyà fi ṣe olórí kò yẹ kó tó lórí so contribution tẹ̀lé nìyẹn. God bless you sir, mi ni wáyé ti sir. All right sir, yes sir. Yes. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.